إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè lábá tá à ń bá lọ, ibi tá a dé ibẹ̀ náà ni al-fi'lul mithal níbi ìpín ẹlẹ́ẹ̀kejì àti tí wọn àwọn af'alul madiyya àti af'alul mudari'iyya. So af'alul amri ni a máa wọ̀n ní òní inshallah. So ẹ jẹ́ ká pa ojú pátákó rẹ̀. Òun náà nìyí báyìí. So àbámu fáìlì amúrí látara fáìlì mudari ènìyàn mẹ́fà tí a dojúkọ. Àbẹ́mú fáìlì amúrí ọkùnrin kẹta dojúkọ wá. Àkọlọ́mú fáìlì mudari ọkùnrin kẹta tí a dojúkọ wá. Òun náà ni tahabu. Ṣé méjìlá ṣe lára fáìlì mudari kó tó di fáìlì amúrí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ harfu dọ́ra rẹ̀ agbàdànù. Ìṣẹ̀lẹ̀ kejì pa fáìlì amúrí sukun ni wọ́n gbadé babadoma wọ́n dá fún sukun. Bàbá àdàpọ̀ yóò di ahab. So ahab òní fáìlì amúrí. Tó yẹ pé Allahu ló bá dojú rẹ̀ kọ yóò máa túmọ̀ fáìlùn du'a ni yóò máa túmọ̀ sí. Ìyẹn ni Allah subhanahu wa ta'ala ló mú hikaya wá nípa Zakariya nínú suratu Ali Imran. So ó jẹ́ pọ̀ nínú Quran gangan náà dáadáa. Wa hab lana min ladunka dhurriyatan tayyiba. Hab lana so tí ń ṣe fún wa àbí ta wá lọ́rẹ àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n máa jẹ́ ọmọ gidi tí ó ṣẹ̀sìn. So ta sáfẹ́ ló ń bẹ̀ òun náà ni hab. So tí ń ṣe ẹ́ pé fáìlùn du'a ní ibẹ̀ yẹn. So àwa lè lò ó ní ààyè yẹn fún nǹkan kan fún du'a ju Allahu lọ. Sàwáwù màláíkà ni o, àwọn ènìyàn ni o, a lè pe ẹnìkankan, Allahu nìkan ni a máa ń ké pè. Nítorí pé ká máa pe ẹ̀dá lórí nǹkan tí ẹ̀dá ò ní agbára, ìṣe kèfèrí sí Allahu ni. Nas'alullah as-salama wal afiya. Hab. So ènìyàn méjì tí ẹ fẹ́ pa láṣẹ yóò máa jẹ́ haba. So working sí tẹ̀ náà lọ báyìí. Sùnkán ti pé méjì. Tó bá jíbẹ̀ yóò di ahaba. Ó di ń sìn.
yóò wá dọ̀ àtà sọ lẹ́ẹ̀kan náà máa jẹ́ dọ̀ à so tí yín sì so ẹ máa fi wọn lọ mọ́ra wọn bẹ́yẹn so àwọn ọkùnrin tó pọ̀ máa jẹ́ ahabu ẹgbẹ́ tahabuna ni tahabuna so wọ́n ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ tó ẹgbàdànù báyìí ìṣẹ̀lẹ̀ kejì wọ́n ti pé méjì lọ́ba àdàpọ̀ ahabu ahabu so ẹ̀tọ́ rẹ̀ ẹ̀yin ọkùnrin tó pọ̀ tó ń dojúkọ yóò yẹ ẹ̀tọ́ rẹ̀ ó ti ń sìn àbí ẹ fún ó ti yẹ sìn so obìnrin ọmọ jẹ́ ahabi wọ́n yọ látara tahabina látara fíìlù mọ̀dọ́rì náà ti yọ tahabina oníyí báyìí so oníyí báyìí kásọ̀rọ̀ so ó ti pé méjì agbàdànù bàbá àdàpọ̀ yóò wá di ahabi abi so lẹ́yìn eléyìí sìn so obìnrin méjì náà ó náà máa jẹ́ haba tahabani so níyí báyìí pé so adé ìpa ìfìlà mi sunkún ni mo ń gba débi abákẹ́sọ àgbẹ̀dẹ̀ náà fún sunkún so bákan náà sunkún ìpín yàtọ̀ pé alif madi yìí sunkún ni nínú náà sunkún tó wáyé lágbà nínú dànù bàbá àdàpọ̀ yóò wá di haba so àwọn obìnrin tó pọ̀ wọ́n máa jẹ́ habena tí ó náà lọ báyìí tahabna so oníyí bẹ tahabna pàṣẹ báyìí so táwọn ní káfíńlẹ̀ sunkún pé méjì látara pé bá ti gbà sunkún nínú ọgbà sunkún tó bá rí bí a fẹ́ gbá nínú dànù ààrẹ gbọ́dọ̀ gbá dànù nítorí pé ló tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀ tó bá rí bẹ́ẹ̀ á fi ilẹ̀ bẹ́ẹ̀ habina so habina habina so nìyẹn àwọn obìnrin tí wọ́n pọ̀ tí mo dojúkọ yìí ẹ fún àbí ẹ tọ́ lọ́rẹ̀ ọdún ẹ̀sìn habina lahu ma indaki ẹ fún ní tó bá ń bẹ lọ́dọ̀ yìí so ní nǹkan tí wọ́n lágbára àmọ́ tá a bá dojú hab kọ́ àlá so dùá àlá máa pè ń bẹ àní pè ní fẹ́lú amòrí tá a bá dénú náhù á tún fẹ́ irú àwọn abala yìí lójú dáadáa insha Allah nígbà tá a bá ń ṣe i'rab so ibi tá a ti dúró ní kíláàsì òní tó bá di ilé ẹ̀kọ́ tó ń bọ̀ á tún bẹ̀rẹ̀ láti bí ìpín ẹlẹ́ẹ̀kejì nínú fẹ́lú misal so inshallah so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh